ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Èèyàn kan ti sanwó fún yín so kò ní ìdípẹ́ ìsanwó kẹ́kọ̀ọ́ kó drinks yín kẹ́ máa lọ ní mà. Èèyàn sanwó drinks mo wá rà. Bẹ́ẹ̀ni. Ẹgbàá mi ọ̀rọ̀ yóò yé mi mọ́. Tálẹ́ni náà. Ẹni kẹ́ máa worry nípa òun so just wọ́n ti sanwó fẹ́mi kẹ́yìn kọ̀ọ̀kọ́ drink yín kẹ́ máa lọ ní mà. Àǹtí báwo lẹ́yìn ń ṣe báyìí ṣé bẹ́yìn àti ẹ̀sọ́ ẹni náà fún mi máa lè lọ dúpẹ́ lọ́wọ́ olóore mi. Kò necessary mà kẹ́yìn kọ̀ọ̀kọ́ drink yín wọ́n ti sanwó so ẹ̀kàn kó drink sí yín kẹ́ máa lọ ní. Wọ́n sanwó drink tí mo wá rà ń bí báyìí mo sẹ́ni tí mo ṣe announcement pé mo fẹ́ ra nǹkan lọ́dọ̀ yín náà ẹ̀yin tí ẹ̀sọ́ ẹni náà fún mi náà. Kò necessary mà ẹ kó drink sí yín wọ́n ti sanwó yín. Abẹ́ ìwà gbà mí kẹ́ ẹ adẹ́ǹkì àǹsà ṣé fẹ́ pẹ́ ìwọ̀n ọbẹ̀ tó kú ṣálábọ̀dé níyín ni lórí tẹ́ mo wá ra drinks ní ṣọ́ọ̀bù yín ẹsẹ̀ kan sanwó drink tani mi ò ṣàná sí pé mo ń bọ̀ níbẹ̀ tó wá sanwó drink ṣé ìjà wèrè ni kí ló ṣẹlẹ̀. Àbọ̀dé báwo wọ́n ti sanwó fún yín náà. Tẹ́ bá ti insist pé ẹ lè sọ ẹni yẹn fún mi kò sí wàhálà màá kọ̀ sókè màá rajà kí ló dé abẹ́wò lórí ibú. Abẹ́rẹ́ tó bẹ́ yẹn náà ẹni yẹn ti sanwó fún àǹtí ìgbà táwọn náà tọrọ nǹkan fún yàn tí wọn yọjú báwo lẹni yẹn ṣe fẹ́ mọ̀ kó lè dúpẹ́ lọ́wọ́ wọn ó ga o. At times mi ò like àwọn ìjókòó tá a máa ń jókòó yìí ṣé torí eléyìí tó lọ fẹ́ bọ̀dá Sàámú òun lẹ ṣe ní ká ṣe jókòó bí èmi ò ṣàráyè òpè léyìí. èyí tí mo ń bí mi inú ọ̀rọ̀ rẹ gan ni èyí tí mo ń sún mi inú ọ̀rọ̀ rẹ rè o kí ló kùn ọ́ kí n tiẹ̀ you get angry easily dákun sọ mi sọmọ ọwọ́ ni ṣé kókó ni adult ni fílẹ̀ yóò fẹ́ ń tọ́ bá wù ú kí ni wàhálà rẹ gan. ẹ wò ọ̀rọ̀ tẹ́yìn méjèèjì jọ ń sọ yẹn ojú tèmi fi rí ọ̀tọ̀ ni o ṣe rí bọ̀dá Sàámú àbí kí ló ń porúkọ wọn tọkùnrin kiri gbogbo rí ẹ ó ṣògùn tọ̀rẹ́ mi ni o kò kí í ṣojú lásán. irọ́ ni oògùn olóṣèlú ti ṣe bọ̀dá tó máa ń rìn káàkiri yẹn bọ̀dá Sàámú yẹn ṣé yẹn ráyè tóbìnrin kan kó lọ máa torí obìnrin kan lọ máa ṣe oògùn bọ̀dá yẹn ò ráyè gbogbo yẹn ọ̀rẹ́ wa igangan lólójú kòkòrò olójú kòkòrò ni ẹ olójú kòkòrò. ṣe ti délẹ̀ àtolójú kòkòrò ni àti adult ni àti wọ́n ṣoògùn sí ni ṣé mọ̀kọ́ tèmi fẹ́ lọ́wọ́ yín òun ni kí n máa bá mi gbàdúrà pé kí n ṣe ṣọ́ sínú ilé bọ̀dá Sàámú ó dàbọ̀. ṣẹ́rí nǹkan tí mo sọ ṣé wá sí lọ nìyẹn ìdí àrà ẹ wò á gbọ́dọ̀ wá nǹkan ṣe sọ̀rọ̀ ọmọ yìí o ilé yìí ò ṣojú lásán o. kí ni í ṣe ọgàn wàhálà rẹ pọ̀ èèyàn ní tó wù ú nu ó sì ń pariwo òun kígbe òun fapá jánu dákun só wù wọ náà ni. Ọlọ́run má jẹ́. ẹ ń bá ọmọ bá ń fi ilẹ̀ tó fẹ́ tó wù àbí dandan ni. wo dákun wá sílẹ̀kùn rẹ mo fẹ́ lo tọ́lẹ̀. ẹ wò mo ń sọ tèmi fún yín o mo mọ ọ̀rẹ́ mi o bọ́dá Sàámú ṣògùn tí ọ̀rẹ́ mi ni o ó ṣògùn tí mi o. dákun sọ ọ sílẹ̀kùn rẹ àbí kí n wọ òtẹ́ẹ̀lì kan ládùúgbò yìí tí n ó ti ṣègbọ̀nsẹ̀ n ò ráyè gbogbo ìtẹ́ ń bá. ó dà mo ti gbọ́ mo ń sọ tèmi sí bọ́dá Sàámú ṣògùn tí mi ó ṣògùn tọ̀rẹ́ mi. Saamu o Saamu o Saamu Alajo Saamu o Saamu o Saamu Alajo Saamu Alajo. Ọlọ́run yọ ẹ́ o mẹ́ràn tó kó sínú ọbẹ̀ olóhun tó bíi mẹ́rin márùn-ún torí tó fi ṣe ké omi ìṣọwọ́ yìí ẹ wòran èmi gan tí n bá máa wẹ̀ nínú tọ́lẹ̀tì gan ike tí mo fi ń wẹ̀ díẹ̀ ló fi tóbi jù báyìí lọ torí ìgbà tó kọ́kọ́ gbé ike ìwá tó lóun ní kí n fi ṣọwọ́ tómi dẹ̀ wà nú ẹ̀ ẹ̀rù ti bà mí bọ̀gbà tí mo ti rẹ́ràn lọ́pọ̀ tó ti pọ̀ nínú àná ó ti justify. ọ̀dọ́ mi ẹ má bínú ike tọ́wọ́ mi bá nu kíchìn ni mo sáré ní kí n bomi sí kóúnjẹ yẹn má bàa tutù bọ̀dá mi mo fẹ́ kẹ́ gbádùn ọbẹ̀ yẹn dáadáa gbogbo àwọn bọ̀kọ̀tọ̀ inú ẹran tí mo rà síbẹ̀ kẹ́ mi sọpẹ́ jẹ́. wá má rojọ́ lé mi lórí o mi ti dárí jẹ o ti bọ̀ lọ́wọ́ discipline o ẹjọ́ ti ń pọ̀ ju o inú ẹ̀ ṣì ń bí mi gan ni o. bọ̀dá mi ó yẹ kí n ti dárí jì mí bẹ́yìn. ní kí ni ìfà tó ti wà bí mi nítorí bó o ṣe dé tán yìí o lọ opportunity oríṣiríṣi wá àwọn méjì ló ti pè mí tán ní pẹ̀lẹ́bẹ́ ńkọ́
pẹlẹbẹ kọ́ ọfà kan wà àwọn má get back sí mi àwọn má get back sí mi ìkànnì wọn mo fẹ́ sọ pé má get back sí mi mọ́ torí mo tún ronú gbogbo àwọn kan tó ti ṣe fún mi sẹ́yìn. ẹ wo bọ̀dá mi nítorí tàtà dé yẹ wò mí kọ́ kí n má kúnlẹ̀ fún mi. ẹ wo ẹni opportunity tó bá di pé wọ́n fẹ́ gbé wá fún mi. ẹ jọ yẹ kó fún mi má yẹ kó fún mi rú ẹ ṣàánú mi mo ti change mo ti dánmọ́ gidi. wọ́n ti gbé wá fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ náà kò ló padà bua nǹkan ló padà bua. bẹ́ẹ̀ni mo ti change jẹ́ ká gègé sẹ́yìn tá nìyẹn. ìdí àrà kí ló kó sí ẹ lójú? kókàn kó sí mi lójú nǹkan kó sí ẹ lójú bó ṣe wọlé o mọ́jú ẹ̀yin lẹ notice bójú mi ṣe máa ń ṣe lẹ́kọ̀ọ̀kan ni ó máa ń ṣe báyìí lẹ́kọ̀ọ̀kan ó yá kó gbàgbọ́ Saamu ẹ̀bà lè tún jẹ ni ẹ̀bà tẹ́yìn jẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yóò ti ń pọ̀ jù o ẹ wò èmi tẹ̀sí bá yín ra búrẹ́dì wa bóyá kẹ́ gbé báyìí kúrò kẹ́ jẹ búrẹ́dì Saamu máa ń gbóná ẹ wò. wọ́n ń gbóná abẹ́rẹ́ rí wèrè dókítà mi aṣèrè oníwòsàn ọkàn ẹ̀bà tèmi ń jẹ lásìkò yìí ó ti pọ̀ jù. abẹ́rẹ́ nǹkan. abẹ́rẹ́ ẹni tó ń control intestine mi ó wá lọ gbé búrẹ́dì wá fún mi jọ ibi tó ti ra búrẹ́dì yẹn wọ́n ní láìlọ́ọ̀nù ń bẹ̀. bùrọ̀ Saamu torí mò ń pọ́n jù ni torí bó ṣe ń gbóná yẹn ni mo fẹ́ kẹ́ lè mú kẹ́ lè yá fàáfà. ọmọ oko wèrè tó dọ́gbọ́n túùsì ló sì kí lè jẹ́ fàáfà bó ṣe rí ni búrẹ́dì tó gbé wá rí o bọ́ búrẹ́dì ní hòhò fún mi kí n kó máa gbé bọ̀ bí kí wàá jẹ búrẹ́dì ní hòhò láìsí lálọ́ bẹ́ẹ̀ bí mo ṣe ní ìtìtò jọ búrẹ́dì tó wá gbé wá fún mi kí ló rà sí tí màá fi jẹ o. mi ì ra kankan sí tó tán àmọ́ bóyá kà ṣe báyìí bóyá kẹ́yìn gbé ẹ̀bà yẹn kẹ́ gbé kúrò kẹ́ wá mú búrẹ́dì kẹ́ fi jọ ọbẹ̀ yìí àbí. mi ò gbọ́ dáadáa. ọbẹ̀ ọlọ́bẹ̀ mo ra búrẹ́dì wá láti ta kí n fi búrẹ́dì jọ ọbẹ̀ ọlọ́bẹ̀ sórí pé lórí burúkú ni ẹ sórí pé wèrè ni ẹ. ọbẹ̀ tẹ́mi ṣe tí mo náwó náírà tí mo sè kọ́ máa gbé ẹ̀bà sẹ́yìn kọ́ máa fi ọbẹ̀ tèmi kọ́ máa fi jẹ búrẹ́dì ogúnù tó ra wa ṣé o ja wèrè. sista pẹlẹbẹ mi ì bá yín jà náà ṣebí kí equation yẹn lè balance ni èmi mo ní bread ẹ̀yin lè lọ bẹ̀ ẹ wo ní sista pẹlẹbẹ. bí sista pẹlẹbẹ ẹ wo ẹ̀yin náà rí pé mo ti change sí yín gan lẹ́nu ọjọ́ mẹ́ta mo ti ń love yín gan ẹ wo kódà mo ti sanwó drink sọ́dọ̀ woman yìí anytime tẹ́ bá ti fẹ́ ra drink kó ṣáà máa fún yín lọ́fẹ̀ẹ́ mo fẹ́ kẹ́ ṣe náà kọ̀ọ̀kan. so ìwọ ló sanwó drink sọ́dọ̀ woman yẹn mo ṣàṣọ náà bí mo ṣe yí síbi ló ń jí mi síbi ta ló sanwó drink ta ló ṣe gbá ó ní ẹ pẹpẹ sí ọpẹ ní ẹni pé kó máa sọ̀rọ̀ ṣé ìwọ ló sanwó drink kò dẹ̀ ní jẹ́ fún nǹkan tó ṣe yẹn tó bá náà kó fẹ́ ṣe mí lóore bóyá fẹ́ wà á lọ sí dépò wà á lọ gbé ṣọ̀kan wá fún mi lé wèrè àṣèrè abirùn bó ṣe rí. hello gbogbo ariwo òṣìṣẹ́ ìpa ti fẹ́ pọ̀ jù ìwọ náà pẹlẹbẹ ọbẹ̀ tó ṣe wá yóò tó mi yóò tó magi inú ẹ̀kẹ̀dẹ̀ rẹ̀ ó dẹ̀ di cube kan magi inú ẹ̀kọ́ rẹ̀ di cube kan. ọ̀dà mi báwo lẹ ṣe mọ̀ pé magi tún dín nínú ọbẹ̀. ní kí ni ọbẹ̀ òṣìwò ni mò ń jẹ́ ṣe ibi tí mi pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ibi tí mi bá pààyàn òyìn kò sí tí yẹn ò lè jẹ ẹ kó sì jáde. Fọlẹ́mi má bínú orí burúkú lánàá kókó sì jáde. olórí burúkú ààrẹ olóṣì burúkú onídìí gígan ó ra búrẹ́dì bèbè méjì wá fún mi kí n má bàa gbọ̀nsẹ̀ kó bá lè di gbogbo ẹ̀ sọ̀hún bí ẹ ti dàrú báyìí ń play romance náà nìyẹn ó fẹ́ fi búrẹ́dì fọ̀kọ. Saamu o Saamu o Saamu Alajo Saamu Alajo. kí ló ṣẹlẹ̀ kí ló ń dúró ṣe mí báyìí ṣó ṣe máa dẹ́rù bà mí lọ́sàn gangan ni àbí kí ló ṣẹlẹ̀ gangan pàápàá wo mo ti dé sínú ilé yìí o kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣí mi kúrò nídìí nínú ilé yìí mo ti dé nìyẹn tó kí ló dé. sista pẹlẹbẹ má bínú mi ì dẹ́rù bà yín mo wá rí ilé ọ̀rọ̀ bọ̀dá Saamu ni sista pẹlẹbẹ mo like bọ̀dá Saamu gan Ọlọ́run mo ti fall in love pẹ̀lú wọn. mo rí bóòlù tí jù ìwọ like bọ̀dá Saamu o tún wá like wọn lásán ó ló fall in love ẹ gbà mí owó bọ̀dá Saamu gbọ́nràn bẹ́yẹn ẹja ńlá ó ló fẹ́ gbé wọn hánu ẹ̀rọ òde bẹ́já tí ń sìn ti ara ẹ̀ jọba ló fẹ́ gbé wọn hánu sí o wo anyways ní o tiẹ̀ kàn mí tó bá wọn pọ̀ nífẹ̀ẹ́ bọ̀dá Saamu
lọ bá wọn kẹjọ yanjú ẹ. pẹlẹbẹ kí ló dé? pẹlẹbẹ kò sí ọkùnrin tó dàgbà fún ọmọbìnrin láti fẹ́. ẹ̀wọ̀n in fact kò sí bọ́mọbìnrin ṣe lè kéré tó kò sírú ọkùnrin tí ò lè gbé àrùn. ẹ má bínú lọ ẹ wò torí kẹ́ lè bá mi bá wọn sọ̀rọ̀ òun ni mo ṣe wá bá ẹ wò in fact ẹ gbà yín lẹ́ni. kí lélẹ̀? ètò wo ló wà ń bẹ orí olórí burúkú náà ni ò ní wà. owó ló wà ń bẹ bẹ́ẹ̀ni 50,000 naira òun ló wà ń bẹ ẹ̀yin lẹ́ni ẹ wò ẹ máa gbádùn mi tí bọ̀dá Sàmbá ṣáà ti gbà láti ṣe tèmi ẹ máa gbádùn mi gẹ́gẹ́ bí ìyọkọ. àdúró owó yìí bó tí wo bá wá ní wà kí ló tó lọ bá bọ̀dá Sàámú kó bẹ́nu ara ẹ̀ kó fi ṣàlàyé fún wọn kí ló tó wá ń bribe mi. kò kí n ṣe pé mò ń bribe yín náà ẹ mọ̀ kí iṣẹ́ yẹn ba lè fast náà ni mo ṣe fi pé kí n fún yín lówó. wèrè lójú ara ẹ báyìí mo láìkó owó àbí bẹ́ẹ̀ kàn. èmi mọ̀ pé èèyàn láìkó owó kẹ èèyàn láìkó owó rárá mo mọ̀ yẹn. tí wàá ṣe nọ́mà èyí tó ṣe náà ó máa ṣe díẹ̀ ń bẹ̀ kó wá mọ tó ṣẹlẹ̀ torí ẹni tí ò bá yẹ kó padà wá sínú ilé yìí èmi á mọ ogun tí màá fi ṣe tọ́n fi ní rọ́nà dé nílé yìí igbó Sambisa tó ń wà yẹn ibẹ̀ lọ máa jù sí ìwọ máa wọ̀ rí. ó wá mọ tó ṣẹlẹ̀ kó tí ì tán owó yìí máa fi rí ó ní àwọn assignment kan tí màá carry out tí mo máa fi jẹ sọ́ọ̀tún tí mo jẹ sósì tí mo ro 2 times 2 pọ̀ ṣọ́n kó máa di 4 màá ṣe àwọn assignment kan ṣá màá mọ bó ṣe máa jẹ́ tó ẹ pé wà ti bọ̀dá Sàámú ẹ ṣáà lè ẹ̀lẹ́ rọ́nà ó yẹ bẹ́yẹn. ẹ ṣàǹtí pẹlẹbẹ ṣàǹtí mi. wèrè kí ló wá ṣe tínú ẹ̀ ń dùn wọ́n mi ò promise ẹ̀ kó má dùn lójú wèrè ó lọ ṣe ọmọ ó ti size bọ̀dá Sàámú ó ti mọ bọ́ ṣe tó lójú àlà ó ti wé gbogbo everything ó ti mọ bọ́ ṣe mọ bí gbogbo ẹ̀ ṣe kí tán ọmọ àlè bóyá kó gbogbo ẹ̀ o ó lè ṣí aṣẹ́wó ọmọ kékeré. ẹ ṣàǹtí mi. ọ̀rọ̀ mi ò lè yá àwọn pípọ̀ yìí èmi ni mo mọ nǹkan tójú mi ti rí mo ti forí jágbó. ó pọ̀ jù àwa rírú ẹ̀yìn láì ṣe yìí before December màá ṣe wedding pẹ̀lú fún mi right now fún mi of course ṣó ní ìṣẹ́yìn. ọmọ Bímpé tó ń fẹ́ yẹn kọ́ ìyẹn ìdí àrà. Bímpé compare to fún mi ò tiẹ̀ kó jọra wọn rárá sórí fún mi yẹn gangan ní iyọ̀ ayé mi tó bá sọ pé obìnrin fi hàn lọ́kàn balẹ̀ fún mi fi mí lọ́kàn balẹ̀ kò dààmú mi rárá òun ní iyọ̀ ayé mi òun ládùn ní ayé mi òun ní ṣúgà ayé mi kò dà mí láàmú rárá compare to ìdí àrà yẹn ìdí àrà kò sí nǹkan tí mo ṣe láìkì ìdí àrà ju díẹ̀ lọ so kí n ṣe kí wàá lọ fẹ́ wàhálà kí n máa fẹ́ tí ó ní fún peace of mind. ọ̀rẹ́ mo gba gbogbo nǹkan tó sọ but ṣé o ti wá jẹ́ kí ìdí àrà yìí kó mọ gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀ pé o ò nílò. bọ̀bọ̀ ìfọ̀ ni o ibo ló ti ń sọrú ẹ̀ tó ń sọrú ẹ̀ ni tó ń sọrú ẹ̀ ni kí n sọrú ẹ̀ fún kó gbèdì yẹn sá lọ nídìí tó ń dùn mọ́ mi. kò jẹ́ ní iṣẹ́ fún kan tó sọ yẹn mi ò ní jẹ́ ìrìn fún kan tó sọ yẹn ayé ma bàjẹ́. ìdí àrà. sọ̀rọ̀ pé olórí burúkú ni wà bàbá yìí káàdì mi ìgbọ́ ọmọ kan tó ń sọ látàrọ̀ abọ́wọ̀ wa bá mi pé kí n máa waste time ara mi pẹ̀lú olórí burúkú ààrẹ mo ti máa bá yé mi jẹ́ tó nìyẹn. báwo ló gbọ́dọ̀ ṣe débi. báwo ló ṣe débi bí báwo so o expect kí n má sọ fún àbí. bísí ẹni òbò yìí o ó jalè ní o. time waste àbí wọn lórí burúkú ni ẹ ayé mi ni wọn. ìdí àrà kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mi ì sùn kó tó jọ. kò rí bẹ́ẹ̀ etí dùn mí mi mọ̀ kọ́ tí mo gbọ́ àbí orí ni màá fi yà jẹ́ olórí burúkú ìwọ òbó ibi tí ẹ yà ni ẹ ẹni bí ni ẹ Káyọ̀dé ẹni bí ni ẹ a tó sọ̀rọ̀ mi bá o de sáré send message ọmọdé ti débi nẹ́nu sísìn. okay no so kí ló expect kí n ṣe kí n má sọ fún àbí kó lè bá yé ẹ jẹ́ or kí wọ́n bá yé ẹ jẹ́ in the future. calm down but ìwọ náà ọkùnrin ní ẹ̀ náà ó yẹ kó lo maturity pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nìyà. Káyọ̀dé ibikíbi tó lè rùn kó wà ó ní ṣe oríire wọ́n ló kún mi sí gbogbo ilé àmọ́ mo ti láìkí bọ́dà Sàámú gan ti láìkí wọn gan. So far so good.
kò ní bàjẹ́. ẹgbẹ́nu dákẹ́ jàre wọ́n sọ̀rọ̀ ẹ̀ ń sọ pé kò ní bàjẹ́ kí ni mí ní gbogbo yẹn. mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ dẹ̀ ti bẹ̀rẹ̀ orin bẹ́ẹ̀ lára yín chájì tó ní ta ló ń chájì bátìrì yìí kí ló ṣe wọ́n ẹ farabalẹ̀ o kẹ́ má bàa tẹ́ o. So far so good gẹ́gẹ́ bí ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dùn everybody nítorí ẹ̀ náà ṣe sọ wípé téèyàn kan bá bẹ́ẹ̀ wáṣẹ́ síbì kan ìwọ náà wùwà gẹ́gẹ́ bí ọmọlúàbí tó o bá débẹ̀ tán ṣe dáadáa kó o jẹ́ kí ìwà ẹ kó sọ̀rọ̀ fún ẹ kó o jẹ́ kí ìṣí ẹ kó sọ̀rọ̀ fún ẹ nítorí ẹni tó bá bẹ́ẹ̀ wáṣẹ́ débẹ̀ yẹn òun ti lọ o tó o bá wùwà dáadáa ẹni yẹn ò lè padà wà bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ mọ́ o toró nǹkan ló wà níbi tó o ti ń ṣiṣẹ́ ìwà tó o bá wù níbẹ̀ àti ìṣí ẹ ń bẹ̀ òun ló máa sọ̀rọ̀ fún ẹ dáadáa nípa ìdí èyí ìwà mi àti ìṣe mi òun ló sọ̀rọ̀ fún mi àwọn kọ́ńpìlì yẹn dẹ̀ sọ pé èmi ni máa padà kọrin. pẹlẹbẹ wà ń bí mo dáríjì. torí pé mi ò kì í bínú délẹ̀ nítorí mi ò wà fẹ́ ní distraction mi ò fẹ́ ní àlejò mi ò fẹ́ ní bọ́ọ̀dì òun ni mo ṣe wà ń bí ẹ rí i pé a send db sí yín ní google ni ẹ ok google a send ẹ ní as message digital wọ́n dẹ̀ describe bẹ́ẹ̀ ṣe máa get bí ẹlòmíì ó difficult fún yín láti get bí àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò bá mọ bí kò lè dé bí bẹ́ẹ̀ ṣe wá débì nítorí sanity quiet privacy ó ló mú mi wà bílẹ̀ how we good ṣebí gbogbo orin tí mo kọ́ yín gbogbo ẹ̀ lẹ ti mọ̀ àbí. orin re yẹn kò yé mi o. o mọ re. èwo ni mi mọ orí mo mọ èmo ní orin re ni ò yé mi èwo lọ̀rọ̀ burúkú. agoro ọmọ yìí ò ṣépè fún ẹ táìtù orin tó ń sọ ire ni òun wá sọ wípé ire ò yẹ. Saamu mọ́rí yorùbá ni wá orin re ni mi mọ̀ sá. ire yẹ o ti sọ́dẹ̀ pé ọmọ yorùbá káníré oyè eré ayé mi lágbára Ọlọ́run báyìí fẹ́ torí eré ńlá yẹn la máa fi bẹ̀rẹ̀ oyè yín lẹ́yìn ẹ̀ta bá sọ pé kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá ìyẹn ló máa second àwa fi kò kàn mí àfi tọ́jú ẹ̀ torí o fẹ́ ṣoríire kò kàn yàn o fẹ́ ṣorí burúkú kò kàn nìkẹ́ni bó bá ṣe wù ẹ́ ní kò ṣe tú sí ilé ayé ẹ̀ so kọ̀ǹpò máa kọ́ gbogbo yẹn ẹ̀ wá ṣe kí ni ẹ̀ wá gbé. ire ńlá ayọ̀ rẹpẹtẹ ìbùkún tó pọ̀ bí iyanrìn kó bá sórí mi. ìgbẹ́gbẹ́ pé ìtayọ̀ láwùjọ òkìkí mi kò kàn kárí ayé o bàbá. ire ńlá ayọ̀ rẹpẹtẹ ìbùkún tó pọ̀ bí sórí mi ìgbẹ́gbẹ́ pé ìtayọ̀ láwùjọ òkìkí mi kò kàn kárí ayé o bàbá. kékeré ni mo ti bẹ̀rẹ̀ ọlá. 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 mo tún ṣoge. mo dàgbà tán o mo tún ṣoge. mo dàgbà tán mo tún ṣoge. mo dàgbà tán o mo tún ṣoge. ire o ire lọ́tún lósì kó wá bá mi o ire bá mi kalẹ̀ o ire. ó kàn mí.
ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní gbàgbà òde òòrà mi máa rojọ́ mọ́. Kò tọ́ mi òòrà mi. Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní gbàgbà òde. Damn! Bro Sam, this nigga's been pissing me off. Ó ṣe jẹ́ every time tá bá ń kọrin náà máa ń jáde láti inú ìwo wọn. Can't we have privacy? Jọ̀ọ́ má bínú, ṣé o tún wá fẹ́ dàbí bá irú ègé ni? Ṣé o tún wá fẹ́ dàbí irú ni? I wonder ṣé kò yẹ pé tí gbàtà wá dà sí wa lára mi báyìí. tó bá ṣe capital nonsense máa wú ǹjẹ́ mi báyìí sí o. níwájú tani ká ṣe wọ̀ báwo ló ṣe débi. mo wá bẹ̀ bọ́dà Saamu ni. ó ní common sense ni. báwo ló ṣe débi. Straight question. wọ́n ní báwo ló ṣe débí ó dáa o mo ń lọ lọ́nà ni o mo gbọ́ pọ́n kọrin bì kan ẹ̀wọ̀n sọ fún mi ní pé reason hold mi kan àbí bóyá ara fún mi mo kàn wá ní kí n rìn gbèrègbèrè kí n ó dẹ̀ débí wọ́n á dẹ̀ sọ kán bẹ́ẹ̀ ó dẹ̀ wò bí ọ̀dẹ̀. tó o bá pààrọ̀ fún mi ayé ẹ ti bàjẹ́ rárá àṣẹ tí ẹ ti rún nìyẹn o torí àwọn tó rí tó jókòó bí wọ́n ń gbónára burúkú ìtò ṣe lọ́jọ́ sí ẹ bá tún bẹ̀rẹ̀ ń bí agoro abibu fadán finally wíìgì lóyúnlétè 11 kọ́pà obesere ṣáìdọ̀sù màá ní kọ́ńdù ẹ̀ bàjẹ́. bọ́dà Saamu pẹlẹbẹ ni àwọn ló sọ fún mi pé ẹ máa ṣe rìhásà mi báyìí lé ní ẹ wò in fact wọ́n ti fi mí sẹ́ǹkùlé yẹn sí ó ti pẹ́ ó ní tọ́wọ́n bá ti ṣe é pé kí n bọ́ síta. pẹlẹbẹ sọ pé ló ń pa. àwọn náà lè sọ pé mo para bí. ẹ ṣáà gbowó lọ́wọ́ mi. pẹlẹbẹ gbowó lọ́wọ́ ẹ láti ní kò wá bí. wá ṣé kò sí ṣé ó ìwà pẹ̀lú wá bí tó wà pẹ̀lú wa pẹlẹbẹ gbowó lọ́wọ́ ẹ̀ láti wá bí pẹlẹbẹ wà wá dìde bì tó wà yẹn kẹ́ wọ́n dẹ̀ tún fẹ́ bá a mú tu yàtọ̀ ìjẹ́ wọ́n tún ti fẹ́ bàjẹ́ wọ́n tún ti fẹ́ pẹlẹbẹ wà wá dìde bó ṣe wà yẹn wà wá mú bó ṣe wà yẹn wà wá padà lọ o kì í ṣọ̀rọ̀ bí rárá torí inú ti bí mi nítorí pé màá sọ fún àwọn tó jókòó pé tó o bá dìde láàrin ìsìn màá ní wípé ẹni tó bá máa ṣoríire nínú ọdún yìí kó lù ẹ́. mi ò tí ì sọ o mo ṣe máa kọ̀máǹdì ni tó o bá kúrò bí ìsinsìn máa kọ̀máǹdì wọn. I'm boiling. Saamu Alajo mo fẹ́ gbọ́ mi. Ìdíàrà wá ń bí olórí burúkú olóṣì ibo ló ń lọ orí kó lórí burúkú ni ẹ́ aláyé ń bàjẹ́ ní ìwọ ọmọbìnrin yìí mo mọ̀ màmá abẹ́ yàrá ẹ̀ ni mo fẹ́ fi ẹ̀ṣẹ̀ sàwọ́rọ̀ níta gbangba ni orí kó lórí burúkú ni ẹ́ má bínú kí ni lórí burúkú tó ṣe lánàá. ẹ má bínú kò dé kẹ́ bínú tó wù wílé ìtẹ̀ ìbẹ̀ ṣe ń bínú yìí ẹ wò èmi náà kàn try possible best mi láti make sure pé mo wojú rere bọ̀dà Saamu ni má bínú. ẹ máa gbọ́ dídìrín ẹni náà tẹ̀ ń tẹ́tẹ́ dídí tẹ̀tẹ̀ mi láti gbẹ́jẹ́ yẹn bọ̀dà Saamu ṣáyé ẹ bàjẹ́ ní ṣọ́ba mi ṣépè fún ẹ ni ìwọ ló sọ pé nǹkan gígùn nǹkan gbangba nǹkan fífẹ̀ ó wù ẹ jẹ pé kò kó sẹ́nu èmi rè àti nǹkan tó gùn àti nǹkan tó ti rí àti nǹkan tó kúrú kò sí ìtọ́ra mi bẹ̀ mo dé ní pé nínú ọlá ńlá mi pẹ̀lú position mi sí bọ̀dà Saamu pé kí help live ẹ̀ after ojú lójú ṣàánú nídé ọmọdé tún ṣe é lóore tó lórí burúkú ẹ̀ ó dẹ̀ tún kó bá mi ṣó ṣe pé fún ẹ ní. ẹ má bínú ẹ ṣáà rí i pé mò ń bẹ yín náà ni má bínú. wo in fact owó orí burúkú tó kó fún mi olóṣì ara ẹ owó tó yẹ kẹ́ni ẹ máa jò gbá gbọ́dọ̀ gbowó orí burúkú ẹ kí ló dé kí má lè ṣèyàn lóore kẹ́kẹ́kẹ́ pé panu mọ́ àfikẹ́ gbé lọ sórí social media kẹ́lẹ́ pé gbé lọ sórí Instagram kábàárà wa ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ ká má lè sùn mọ́jú lórí pé ẹ ṣe wá lóore olórí burúkú ọmọ òfò. sista pẹlẹbẹ kò rí bẹ́ẹ̀ mo fún yín lówó ìní tẹ́yìn náà bá notice ẹ máa rí pé mo ti change ọmọ jẹ́jẹ́ mi ní. mo ní mi ò fọwọ́ wẹ̀rí ẹ mọ́
owó àbùkù tó fi ń tàbùkù mi ń ta gbangba tó fi yẹ̀yẹ́ mi ta gbangba mo ní mi ò fẹ́ ṣé wèrè ni ẹni ṣọ́yún ẹlẹ́mi ni kí ló ṣẹlẹ̀ gan-an. dá kò sí wàhálà èèlò ló wá wà ń bí báyìí torí gbogbo owó tí mò ń wò yìí kò tó 50,000. ẹlẹ́sìn ni ìwọ ọmọbìnrin yìí ó ti lẹ́nu ẹ̀rẹ̀ àṣìírí ẹ ti lẹ́nu ẹ̀rẹ̀ pé kẹ̀tẹ̀ 50,000 anyway 30k ló wà ń bẹ̀. kí ló ṣẹlẹ̀ 50,000 naira mo kó fún yín. o tún ṣe kí ni ó ṣẹlẹ̀ jọ má bínú gbogbo àwọn iṣẹ́ tí mo ṣe gbogbo àwọn underground works tí mo ṣe kó di pé ìwọ wèrè yìí orójúráyè dé mi bẹ̀ yẹn tó yẹ pé ìwọ o calculate ara ẹ̀ dáadáa ni pẹ̀lú gbogbo strategy tí mo fẹ́ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tó yẹ pé olùkọ́ ń bẹ̀ ni jọ́sọ̀ máa lè kó bá mi mo ní mi ò fẹ́ wo wèrè ọmọ so 20k orí ẹ̀ gbogbo iṣẹ́ tí mo ṣe yẹn ó ti bá lọ. àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni kí ló dé pé yín èèyàn ẹ̀ kí máa ń láìkì àpọ́nlé náà rárá tó yẹ pé tí ọba ti pọ́n ilé báyìí ìgbà yẹn lórí yìí máa wú ìwọ ti yọ 20,000 naira ní owó tèmi. olórí burúkú wo ló sọ̀rọ̀. ayé ẹ máa bàjẹ́ fún nǹkan tó sọ ni. ayé ẹ máa rún ni. ayé ẹ máa ta ni. ayé ẹ máa rá. wèrè iṣẹ́ òwèrè wọn ló ṣe fún mi tọ́nà yẹ 20,000 naira ní owó mi wàhálà ìwọ̀n ìsì bí ẹ̀dá kí tó kúrò nígbà yìí máa gba 20,000 naira mi tó kù. aṣọ lórí burúkú àwọn ọgbọ́n kò sí ìtàn lára ẹ ṣé bó sọ pé ó ti change. èmi á change fún wọ èmi á change fún wọ ṣé tó ní mo ti pè láti pẹlẹbẹ inú ẹ ti ń dùn ayé ẹ máa rún ni. ó wá yọ kúrò ní orúkọ mi wá lọ́wọ́ mọ́ mi ó ti wá lọ́wọ́ ní nǹkan tó fẹ́ pẹ̀lẹ́ tó máa mọ̀ tó wá change fẹ́rẹ́fẹ́ láti pé kó wọlé sí mi lára nípasẹ̀ bọ̀dá Sàámú wàhálà Ọlọ́run ò ní fún ẹ ṣe sórí bọ̀dá Sàámú nínú ilé yìí àtijọ́ ń bára wa bọ̀ láti 2020 kínní kan kò wá lè jẹ́ ìwọ wèrè yìí torí ìdí òfò tó kó sẹ́yìn tó ń jẹ ẹ̀dùn ló máa wá yá wa máa make sure pé gbogbo ọ̀nà tó fi ní yege débi tó máa fẹ́ bọ̀dá Sàámú débi tó máa fi ẹ́ ṣèyàwó gbogbo ẹni mo máa gbà ọmọ àlè. èmi náà wá fi yí ẹ pé nǹkan tí mo fi jẹ́ obìnrin nǹkan tó fi ń pè mí ní ìdí àrà máa fi rìn sórí gbogbo wèrè 20 kí nìkan tó lò tí wọn bọ̀dá Sàámú yẹn kí á ní bọ̀dá Sàámú máa ìró ìtẹ̀ pẹ̀lú 20 èyí tẹ̀mí ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n. irọ́ ló pa nínú ilé yìí sórí ìdí àrà kó kúrú màá bẹ kúrú kó wá gùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ màá bẹ dọ́gba kò sí nǹkan kan tó máa ṣe bẹ́ẹ̀ ni ẹ̀mí mi gbé ara mi gbà. ibi tí mo lọ wá important. kò sí nǹkan tó máa ṣe olóṣì olórí burúkú ọmọ ọ̀rọ̀ kíran ẹ bó ṣe rí ọmọ àlè. jáde lọ tí mo padà wọlé òrè Olúwa máa ló ń fọhùn. ẹ̀rọ wọ Olúwa lára mi. tó bá wo pé báwo ni mo ṣe ń ṣe é tó fi ń dán Olúwa máa rí. ẹ̀rọ wọ Olúwa lára mi. ó gbéyàwó bímọ òrè Olúwa máa ló wà nínú ayé rẹ. ẹ̀rọ wọ Olúwa lára mi. láàrin ẹgbẹ́ kò rọ́wọ́ yọ ó bẹ́gbẹ́ pé òrè Olúwa máa ní. ẹ̀rọ wọ Olúwa lára mi. nínú ilé fìẹ́ kọta yìí òrè Olúwa máa ló wà níbẹ̀. ẹ̀rọ wọ Olúwa lára mi. òrè Olúwa òrè Ọlọ́run nínú ayé mi. ẹ̀rọ wọ Olúwa lára mi. bí mo bá sùn bí mo bá jí òrè Olúwa máa ló ń fọhùn. ẹ̀rọ wọ Olúwa lára mi. bí mo bá sùn bí mo bá jí òrè Olúwa máa ló ń fọhùn. ẹ̀rọ wọ Olúwa lára mi. àwọn olórí burúkú wọn pọ̀ káàkiri ṣé ti eré yìí tó ń bá wa gbé yìí kúntakúnte yìí mo ti ń lálàrí lójú àlá mi ìdẹ̀ nífẹ̀ẹ́ kó hàn mí ó mú ṣe gbowó yẹn lọ́wọ́ ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó mo ní intention àti sọ fún yín pa owó yẹn o ṣé dẹ̀ pé last year àtà ṣe ń gbà yẹn táwọn èèyàn dáadáa yẹn tó ń bọ̀ wá verify wa àwọn olórí burúkú yìí ọmọ yẹn ló dàrú èyí tá tó wá lọ ṣe ní ibi tá lọ yẹn ẹ mọ̀ gbogbo mood yẹn gbà yẹn bó ṣe lọ mi tún fẹ́ sáré wá tún bí ọ̀rọ̀ owó yẹn kà yín láyà ni mo ṣe ní kí n ó dàn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bọ̀dá mi kó ṣe pé mo dìídì gbowó yẹn lọ́wọ́ ẹ̀ ẹ má bínú torí Ọlọ́run.
mi ò bínú ó ti wá bó ṣe máa wọ ó dẹ̀ ti ṣẹlẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ ó ti fara ẹ̀ hàn mí tán láì wọṣọ ni mo rí ẹ o mo rí ń tẹ́sítà ẹ mo rí irú èèyàn tó ti jẹ́ dúró lórí ọwọ́ ẹ kí n dúró lórí ọwọ́ mi kí mi kí n kí ẹ tó bá yọ kíkí àkíra wa tó bá yọ dídáhùn àdára wọn ara wa ó ti gbọ́ mo ti rí fún ẹ. because can in there. Kò sun tí mi ò ní bẹ́ẹ̀ kò sun tí mi ò ní bẹ́ẹ̀ tí mo fi rí ìwọ èèyàn burúkú yìí ìwọ èèyàn burúkú yìí irú oorun wo ló sùn tó fi mọ̀ pé èèyàn kan jáde tó yọ sí ẹ lójú oorun irú ìdí ara yẹn á yọ sí ẹ lóru kó tẹ gbòrí kó gbé díẹ̀ lé ẹ lójú ìtókù tó tún ní táwọn èèyàn ń wò mọ́ ẹ lára gbogbo ẹ tó ṣẹ̀ṣẹ̀ ń ṣáì yẹn á parẹ́ dànù ni pimples ayé àtijọ́ tibí ẹ wọ́n máa padà wá sójú ẹ tó gbójú ẹ máa black sunburn máa bù ẹ. bí mo bá sùn bí mo bá jí oore olúwa máa ló ń fọhùn ẹ ò rọwọ́ olúwa lára mi. Brasa, ẹ kú iṣẹ́ sá. Braga ni, ẹ kú jókòó. Lẹ́mìnlẹ̀. Ẹ̀gbọ́n mi Dọ̀tun. Ẹ̀yin náà ẹ kú iṣẹ́. Ẹ̀gbọ́n tẹ̀. Ẹ kú jókòó ẹ kú iṣẹ́ àtàárọ̀. Ọmọ 18. Ẹ ká sọ sá. Mo ní kí wọ́n béèrè pé kí ni nǹkan tẹ́ fẹ́ jẹ ni torí mo ẹ̀ṣẹ̀ síbẹ̀ tán ni. Ẹ̀yin èèyàn dáadáa ẹ ní sórí burúkú o ẹ má dá lóhùn poison ló fẹ́ fún yín jẹ o. ẹgbẹ́ nusam ẹgbẹ́ kọ́ láti ìjọ àti wá bí ìjọ ìṣe ronú pé ẹ̀gbọ́n jẹ fún wa káwa jẹun àfi kẹ́ ẹ má jùdí òsì ìdí yìí kò sí níbẹ̀ kẹ́ ẹ má fagídí dè kẹ́ ẹ má fagídí rè á dá fún ẹ̀dá rẹ ọmọ dáadáa jọ irú oúnjẹ tí ó ṣe. Men, wait. Let the chief in command of our band forces make a request. Then I confirmed your apology letter today. Finally, mo ti confirm ẹ o padà lọ mọ́. Wow! Ẹ̀yin bàbá ọkọ wa, varieties wà ńlẹ̀ o. Ẹ̀bà, sẹ̀mó, àmàlà, poundo, wheat, anyone tẹ́ bá fẹ́ jẹ make request. Ẹ jọ ta lọ kọ́ ń bí tó fi ń pè wọ́n bàbá ọkọ. Mo bèrè rí pé ta lọ kọ́ ń bí tó fi ń pè wọ́n bàbá ọkọ àbábẹ́. Ẹ wò Brasa mú màá ní bọ̀kọ́tọ̀ in fact mo tún ṣe tọ́kì gan sef ẹ̀pọ̀ ẹranko wà ń bẹ̀. Kódà kó lé ẹkùn wọbí kó sí ẹkùn ajá kódà kó sí ẹkùn ológbò kò sí kankan nu wọn bí tó máa jẹ anything kan ṣe orí òpè. Hello ta lélẹ̀ ẹ má bínú ní ọ̀pẹ́ yìí ní ọ̀tọ̀ ní nọ́mbà tí mo ní ọ̀tọ̀ nọ́mbà mi lẹ́ fi pè mí ẹ má bínú alpha àwọn ọmọ ọ́fíìsì yín dáadáa ní TX mo mọ TX dáadáa ṣá ọ̀gá ti dé ni ọ̀gá ti wà bẹ́ẹ̀ màá dọ́dọ̀ yín ní TX màá débẹ̀ mo ń bọ̀ bẹ́ẹ̀ lọ́la thank you so much o ṣe gan o ṣe gbogbo ẹ̀ ṣáà ti bala ok màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́la bẹ́ẹ̀ ni o ṣe má bàbí láyọ̀ tẹ̀ jáde wọlé lọ́sọ̀. wọ́n ní kẹ́ máa lọ ẹ̀kọ́ ṣe dànù wọn jẹ́ pọ̀ ẹran wọn jẹ́ poison wọ́n dẹ́bi má dán wọn lóúnjẹ. ọ̀dà mi kí you there. Màá fún aago máa máa. bùdá mi ẹjọ́. Mo gbé yaba yọ ẹni jẹ́. Contract yẹn á ti padà win. Olúwa ṣe ó ní mo ṣe ní bí mo bá sùn bí mo bá jí oore olúwa máa ló ń fọhùn ẹ ò rọwọ́ olúwa lára mi. Bí mo bá jáde lọ tí mo padà wọlé oore olúwa máa ló ń sọ̀rọ̀ ẹ ò rọwọ́ olúwa lára mi. Saamu Alajo. Brother, èsì jàre. Ẹ jẹ́ ká gbé tọ̀gá ká gbé lẹ́sẹ̀gbẹ̀ kan. Èmi gangan mo máa ń gbádùn yín gan. Mo máa ń gbádùn àwọn orin yín yẹn. And then ṣé ti contract tó tẹ wá fún mi by lane? Ẹ wo ẹ nígbàgbọ́ pé ó ti bọ́ sí. Kò sí iyekíye tẹ́ ẹ pè fọ́gà
tí wọn ò ní fún yín. ẹ ṣe gan torí lóòótọ́ àwọn ọ̀gá tó wà lókè ẹ̀yin tẹ́ ẹ̀ bá fẹnu sí problem wà. bro Saamu tọrọ nǹkan tó sọ yẹn o ṣe rí ìgbà tí ọ̀gá sọ̀rọ̀ fún mi pé ẹ̀yin ló máa award contract yẹn inú mi dùn gan-an ní sáyẹn pé bro Saamu and I'm very sure pé ẹ lè disappoint mi sáà tẹ́ bá rántí ń pè mí àti girlfriend mi a wá sí ọ̀dọ̀ yín lọ́jọ́ kọta sọ pé a ní ọ̀fà fún yín. ó yà mí lẹ́nu nígbà tó pè mí tó wá dùn wá máa lọ fúra pé ó ṣe wá gé níbí ní TX. Mr. Sam mi ì lè pa ọ́ tán ìṣe nígbà tá a dé ọ́fíìsì a ò ròyìn gan fọ̀gá wa ó kàn yìí sọ pé no other person Mr. Sam na my contract yẹn fún. girlfriend yẹn ṣé ẹjọ wà. àjọwà mi báyìí ní sá. ẹ̀yin méjèèjì. ibi ìbàlá ti jọ ń ṣiṣẹ́ sá. ibi lẹ wà. ibi ìbàlá wà sá. ó ti dá ẹjọ ṣé mo bọ́ gà ní sá. ọ̀gá wà lónìí. ìgbà wo ni mo máa lọ ojú sí wọn. Bọ́lá Saamu. àpèrí àparò jákò. ṣé wà ókè ká sọ. mo wà alright dáadáa mo ṣe sọ̀rọ̀ ẹ tán sísìn mi òun ló jẹ́ kí mọ̀kì bílẹ̀ ti jọ ń ṣiṣẹ́. inú mi dùn àti rí ìgọ̀lé mi ni o. ìwà ṣe o. Bọ́lá Saamu ẹ ń jára yín o. ṣẹ́rí ẹ̀dùn wà nínú ọ̀gá ò tí ì lọ. thank you mo dúpẹ́ obìnrin yóò wà lọ́fíìsì mi. Bọ́lá Saamu mi ò mọ̀ yẹn o. torí mo mọ ẹ̀ ní o mo mọ ẹ̀ ní o ọmọ ìdífẹ́ o tó lọ́mọ ẹ̀ bí olóńgbò tó bẹ̀rẹ̀ láti pọ̀ bí ọmọ ẹ̀ ti níṣòro. Bọ́lá Saamu ẹ fi gbogbo yẹn lẹ́jà rí. in fact bro Sam ìkànnì àwọn èèyàn yìí ó wà níbí báyìí. ìkànnì àwọn èèyàn wà. ẹ máa wò ẹni yẹn wà lókè lọ́dọ̀ ọ̀gá. tani ni o. bro Sam private place níbí báyìí mo ní láti máa sọ yẹn fún yín báyìí. ẹ ti bẹ̀rẹ̀ private ẹ parí privacy. bro Sam ẹ bá ti dọ́dọ̀ ọ̀gá. ẹ jọ fún mi gba onímọ̀ lọ́rọ̀ ọ̀gá. tó bá ti tó time wọ́n máa pè é sọ ẹ máa lọ rí wọn sá. mo rí kàǹtì ìgbà tí mo bọ̀ ẹ bá pè wọ́n kó tó di bọ́ọ̀gà pè mí lórí bá mi gbà sórúkọ ẹ̀ máa ní ìdí àmàlà. Bọ́lá Saamu à ń ṣe gbogbo yẹn nígbà tó bá lẹ́kùn ẹ̀rẹ́ fún mi ní mo ní kàǹtì tẹ́tí ń jẹun bí mo ṣe wá ibẹ̀ ni mo kọ́kọ́ jókòó sí tẹ́lẹ̀. Bọ́lá Saamu ọ́fíìsì níbí báyìí tẹ́ bá fẹ́ jẹun kàǹtì ẹ máa jẹ yẹn ń ta ọ́fíìsì níbí báyìí as you can see files ló wà lórí báyìí. Àdìkẹ́ ọ̀dà yellow ọ̀dà. Adébímpé mi ní parọ́ fún ẹ ó máa ń jọ lójú mi gbà pé ṣe ló ń sá fún mi. mo sá fún yín bíi ti báwo mi ò sá fún yín o. Because mo expect kó máa check on me more than you do, you know. But kàtẹ́ fi yẹn lẹ́nà estate wo ló ń gbé sí. ẹ̀gbọ́n ẹ wo èmi ò gbé estate o àdúgbò kan mo ṣàfọwọ́ mi pamọ́ sí. àdúgbò bíi ti báwo a lè rọmọ ọba kámárà mi ọba lára ẹ èèyàn ò lè mọ̀ mí kò lè tàn mọ́ mi kó máa kàn gbé ládùúgbò kan ṣá ló jẹ́ kí n bèrè pé estate wo ló ń gbé ti báwo Ọlọ́run ní jẹ́ kí nǹkan burúkú mẹ́ lára. This is what we do. I will get you a nice apartment in a very nice and serene estate. ẹ̀gbọ́n mi ẹ wò mo appreciate o pé tẹ́ fẹ́ gba another apartment fún mi àmọ́ ibi tí mo wà mo love bẹ́ẹ̀ gan wà peaceful ní ìdásí kúrò ń bẹ́ẹ̀. Hello? Yes, come available. No, come available. Yeah. Mi ní kò mú wá o. Lágbára Ọlọ́run ẹ̀ ní wálẹ̀. Bro Saamu, you are a talent. You are a raw talent. And bẹ́ẹ̀ ṣe rí mi, I am a lover of raw talent when I see one. Ní agbára Ọlọ́run, mo believe Ọlọ́run máa ràn mí lọ́wọ́ o láti gbé talent yín débi tí àwọn èèyàn máa lè rí. God bless you. Yeah, Bro Saamu. Sir. Ẹ̀rí gbogbo yín wò yín wò rẹ̀. Èmi náà sọkún. Ẹ̀ ń wò yín rẹ́rìn-ín. Ṣé ẹ mọ̀ woman yìí? Ta ni woman? Ẹni tó jókòó síwájú mi. Mo mọ ọmọ yìí. Ọ̀rọ̀ yín yé mi. Ṣé rí ẹ báyìí kí n parọ́ kan tàn yín? Ó bá mi sọ̀rọ̀ o. Ó ti sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi gangan. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ fẹ́ bí àdánwò ni o. Ó ti ṣàlàyé everything fún mi. Tí ibi tá a fẹ́ gbin obì sí tóbi bá ti wù ń bẹ̀ kò yẹ kó jẹ́ nǹkan tó nira ọkùnrin ló yẹ kó lọ máa ask obìnrin out bó tó bá obìnrin náà ló fi ilé tó kọ́kọ́ come out bọ́dà mi kò sí nǹkan tó rọrùn níbẹ̀ o ṣé rí ọmọ ẹ sọ pé òun nífẹ̀ẹ́ yín mo dẹ̀ promise yín ní nǹkan kan mi ì force yín o tẹ bá lè gbà láti ṣe tẹmọ torí bó ṣe wà yìí ọpẹ́lọpẹ́ lára mi o in fact
at some point mi bá ti kú òun ni Ọlọ́run lò fún mi so bó ṣe wà ẹ̀yin ojú mi ni ó wù mí kí ẹ̀yin àti ẹ fẹ́ra yín tẹ́ bá dẹ̀ rò tẹ́ rí bó ṣe é ṣe máa fún yín ní check of 10 million naira ìyẹn nìkan kọ́ tẹ́ bá tó wá advance tẹ́ tó gbé dé next level I promise to sponsor your wedding. ẹ̀gbọ́n mi náà ṣe. just carry anything for you kò tó nǹkan tó ṣe fún mi so brother Saamu ẹ lọ sùn lórí ẹ rò dáadáa kẹ́ wá fún mi lésì. ọ̀gá Saamu Ọlọ́run gbọ́ kábàá mi ìbá wà ní lẹ́yìn àbáyé mo fẹ́ mú wáyé ńṣe ẹni bá má ba yẹn wà ó ń ṣìrì Saamu jọ torí Ọlọ́run ká ń wá kiri gan ya fi ń ṣe gbogbo ya ṣe ṣé bí torí owó wà ẹnìkan wàá pò máa gbé owó ìtó yẹn lẹ̀ owó bántúbántú yẹn òun máa gbé lẹ̀ òun àtúnfi mọ́tò sí òun àtúnfi lé sí àwa pé kò ní gbà Saamu ṣé o máa gbà ó máa gbà wà àjẹmọ́nú tirẹ̀ rẹ̀ yẹn iṣẹ́ kò gbà ó. Brosan èmi ò ń ṣe wèrè o ṣùgbọ́n àbá tèmi ó máa yàtọ̀ sí ti bọ̀dá Gani àti ti everybody. ṣẹ́rí gẹ́gẹ́ bí nǹkan tẹ́ kọ́ wa ẹ jẹ́ ká mọ̀ wípé owó òun kọ́ ni everything àti wípé iṣẹ́ wa ìta ń ṣe yìí pẹ̀lú devotion tẹ́ ń fi sí and all your strength and energy that you invented into this job ẹ jẹ́ ká mọ̀ wípé you have to be contented with whatever you have. Brosan ṣẹ́rí lè tí mo sọ yìí ọmọ yẹn mi ò fẹ́ kẹ́ fẹ́. It is no. Bẹ́ẹ̀ lọ jàre. No wo lẹ ń sọ. No ẹ sọ fún mi. No wo lẹ ń sọ Mr. Dọ̀tun. Ṣé rí nígbà tẹ lọ tẹ ṣàkó lọ mo mọ nǹkan tí mo ṣe fún Brother Saamu. Mo mọ nǹkan tí mo ṣe fún Bántawa yìí. Ọ̀rọ̀ wo wá délẹ̀ tán nísìn. Ẹ máa sọ pé no. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. Junior tó ní làákàyè ni. Bẹ́ẹ̀ ni Junior tó ní làákàyè ni because tó bá ti ṣe pé wọ́n fún ara ẹ̀ you are senseless báwo ló yẹ máa sọ adúrú owó báyìí 10 million naira ìwọ́n dẹ̀ ṣe pé ká má gbà torí kí ni. kí ló ń kà lára ṣé wọ́n ní Brosan ni ṣé na you are follow to. ẹ ṣé ó máa wà nà ní. everything concern am now. ẹ ṣé ó máa nà wá. ẹ fi lẹ̀ ẹ kò ìkọ́kọ̀ pé máa fún ó máa rà wọlé ní ó máa wọlé ní. Brosan I insist it is no for me. Brosan it is yes for us. Adafẹ. ẹ wo bọ̀dá mi bọ̀dá Saamu etí yín mélòó wọ́n ní kókókó báyìí òun làárọ̀ fàdítì ṣe rọ́rọ̀ tí mo fẹ́ sọ fún yín yìí ó máa bẹ́tà kẹ́ ẹ la etí yín méjèèjì báyìí kẹ́ ẹ take to it. ẹ wo bọ̀dá mi ọ̀rọ̀ jẹ́ra mo fẹ́ sọ fún yín o ẹ wo mo fi Ọlọ́run ọba tó dá yín sáyé mo fi bẹ̀ yín mo fi Ẹlẹ́dàá ìyá yín kó tẹ̀ pé àmọ́ wọn mo fi bẹ̀ yín bọ̀dá Saamu ẹ má ṣe èṣì sọ wípé ẹ fẹ́fẹ́ di ara mi ìfẹ́ mọ orí ète obìnrin èyí tó lè wù kó lò fún yín láti ké bí akọ fẹ́ yín bọ̀dá mi má fẹ́ di ara o bọ̀dá Saamu ẹ má ṣe èṣì sọ pé fẹ́fẹ́ di ara o bọ̀dá mi mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run orí wo ní gbàbọ̀dé o bí mo ṣe lálàá nìyẹn wípé yẹn ti di ara ẹ ṣe wedding ẹni kí ni mo rí ẹ ṣe Deborah nìyẹn ẹ̀yin nìkan láàrin gbogbo èrò bẹ́ẹ̀ ṣe Deborah nìyẹn o pẹ́rẹ́ tá a máa lajú báyìí àdálẹ́yọ lè bá wa yọ̀ṣíbí dà pẹ́ máa ṣapa ni bẹ́ẹ̀ ṣe rí yọ̀ṣíbí bẹ́ẹ̀ ṣe ṣá yọ̀ṣíbí pa nìyẹn o ẹ ṣá sí wẹ́wẹ́wẹ́wẹ́ báyìí ni bọ̀dá Saamu ọlọ́mọ ẹ̀kọ́ rí wá gbà bọ̀dẹ̀. bọ̀dá mi. lójú àlá ẹ kí ni bàbá ẹ dì. ẹ bọ́lá ni bàbá mi bí ti bá ọ bọ̀dá Saamu ẹ̀yin mo sọ pé Deborah ẹ̀yin ni. wá ní mò ń léèyàn káàkiri. bẹ́ẹ̀ ni o. wá ní mò ń lé. àní yọ̀ṣíbí lè ń lé. ṣé mo bá. ẹ bá o. ṣé mo ṣá. ẹ ṣá sí wẹ́wẹ́wẹ́wẹ́ gidi báyìí ni. bọ̀dá mi kọ́ lọ má jàre ṣù kórí wa má gbà bọ̀dẹ̀ kẹ́lẹ́dàá wa má sùn bọ̀dá mi. pẹlẹbẹ famos. bọ̀dá mi mo ṣáà ti sọ tèmi fún yín mo ti sọ tèmi àbọ̀rọ̀ là ń wí fọmọ lóàbí tó bá dé inú ẹ̀kọ́ dodidi. Brother Joshua mo really appreciate bí ẹ ṣe gbé ọ̀rọ̀ yín tọ̀ Ọlọ́run wá Ọlọ́run ò dẹ̀ ní dójú àdúrà tì yín gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé kalẹ̀ tí èèyàn bá fẹ́ marry èèyàn gbọ́dọ̀ fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́
torí kì í ṣe ẹni tó wúyàn lọ́kàn téèyàn wò wípé mo fẹ́ fẹ́ ẹni yìí kì í ṣe gbogbo ẹ̀ ní Ọlọ́run máa ń fọwọ́ sí àwọn tó ti márì lénìí tọ́lọ́run ò lọ́wọ́ sí wọn tí ò kọ́ wọn papọ̀ ẹ rí wípé ìrìn àjò wọn ò kí ń last now ó ló fi dáa fún gbogbo ẹni tí ò tí ì márì pátá kó kọ́kọ́ fi ọ̀nà ẹ̀tọ́ Ọlọ́run lọ tọ́lọ́run bá wá sọ wípé yes ẹni tí mo fẹ́ fún ẹ nìyẹn tán bá fẹ́ra wọn kò ní sí wàhálà kódà tí wàhálà bá wà láàárọ̀ alẹ́ wọn á dáa nítorí pé Ọlọ́run mọ̀ nípa ìbáṣepọ̀ wọn so mo really appreciate yín gan. Daddy ẹ ṣé gan ẹ ṣé púpọ̀ mo ní láti appreciate yín nípa ẹ fún mi ní audience láti ti wá sí orí òkè láti wá bá yín sọ̀rọ̀ ẹ ṣé púpọ̀ Ọlọ́run á túbọ̀ máa ṣàgbára yín dọ̀tun sá ẹ ṣé fún àmọ̀ràn tẹ́ fún mi màá dẹ̀ make sure ni pé ìyàwó tí mo fẹ́ fẹ́ náà òun náà mo mú wá sórí òkè náà kóun náà wá rí yín kẹ́ ẹ bá lè fóun náà ní àmọ̀ràn tẹ́ fẹ́ mi náà. òun ló best òun ló dáa jù Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín àmín lórúkọ Jésù ẹ ní ṣubú dáa náà ẹ ní gbégun eléegun nítorí pé ẹ ti fi ọ̀nà oyin lé Olúwa lọ́wọ́ òun náà á máa ṣe tìyín láṣẹ pé thank you so much. ẹ ṣé gan púpọ̀ sá. Olúwa ló ṣe é. bọ̀dá Sàámú ẹ wojú mi. ojú yìí ń bà mí lẹ́rù. mo rí i pé gbogbo mo yín ń bá brother Joshua sọ̀rọ̀ òun lẹ̀ ń mérí tẹ̀ ń náà dórí mi ò mọ reason ṣé ohun tẹ́ ẹ fẹ́ rí mi fún náà làwọn náà sọ̀rọ̀ ń pa ẹ̀ ni. ṣebí bíbélì lẹ káwọlé yẹn ṣé báìbù tẹ káwọlé yẹn ṣé comparison wà nínú ẹ̀. rárá. ṣó dára kẹ́ ẹ máa compare èèyàn ẹ ṣe fi mi wé èèyàn ta ló ń jẹ́ Joshua abẹ́rí Joshua Fọlágbàdé Adékọlá tó jókòó tó dìde tẹ fi mi wé Joshua ní ti kíni èmi nìkan ni mo mérí nígbà tẹ sọ̀rọ̀ ni Fatima tó jókòó síwájú yín ṣòun náà ò mérí. àbí sister Blessing. ta ni Blessing kọ ìyá Peter ni Fatima tó jókòó ẹbí lè rè kí lorúkọ ẹ. Blessing lorúkọ mi. ṣé ń gbọ́ wòran wòyá Priscilla rí Fatima lorúkọ ẹ omi ògì nìyẹn ń tà kì í ṣògì o omi ògì nìyẹn máa lọ ń gbà láwọn ibì kan ló máa ń tà mí ìmọ̀ bọ́lá ń ṣe arrest ẹ̀ sórí òkè yín ọmọkùnrin tó dẹ̀ dìde ń bí jẹ́ pé Joshua tẹ̀ ń advice nsìn tó bá jẹ́ ọmọbìnrin tẹ̀ ń advice ẹ̀ fún yẹn ọmọbìnrin yẹn ní burúkú owó lọ́wọ́ tí bàbá ẹ̀ dẹ̀ lówó lọ́wọ́ tó wàá fowó tún wọ́n ṣe tó fowó bless àwọn méjèèjì ṣé wọ́n máa wá rú advice kò ń gàn tí ẹ̀ ní wá bí máa gbọ́rú eléyìí lẹ́nu yín ẹ wo jẹ́ sọ tí mo bá wà kò ní máa gbọ́rú eléyìí lẹ́nu yín. brother Sàámú tówó wà. kì í ṣe gbogbo ohun tó ń dán òun ni wúrà kí dẹ̀ ń ṣe gbogbo nǹkan tó dára òun ló lérè kódà àwọn nǹkan tó lérè gan ó lè má fògo fún Ọlọ́run tí wọ́n bá jọ múra wọn tí wọ́n jọ fẹ́ra wọn tọ́lọ́run ò kọ wọn papọ̀ wọ́n á padà túká náà ni. kí ló dé ń pọ̀ fọ́ àṣàlò èdè nìyẹn ni àbí àràn mú èdè. mi ò pọ̀ fọ́. kì í ṣe gbogbo ohun tó dára kọ́ ló lérè kì í ṣe gbogbo ohun tó lérè ló ń fògo fólúwa ṣọ́fọ̀ kan ó dẹ̀ deep kì í ṣe gbogbo ohun tó lérè ló ń fògo fólúwa very deep. Brasa. Sir. N tí mo ní kẹ́ lọ́rọ̀ ẹja ní àbá kan. Ẹja ní sà. Léyìí tó túmọ̀ sí pé. Mi in interest. Brasa ẹ ní interest náà 10 million naira. Bẹ́ẹ̀. Ẹ ní interest nínú ilé tí mo fẹ́ furnish fún yín. Bẹ́ẹ̀. Ẹ ní interest nínú mọ́tò tuntun. Bẹ́ẹ̀. Mi ní interest nínú ẹ̀ torí pé condition lẹ fẹ́ fi fún mi. Àìmọye ilé lénìí tọkọ-tìyàwó lénìí tí wọ́n fẹ́ ra wọn tí wọ́n ti túká. Púpọ̀ nínú wọn ohun tó máa ń ba wedding wọn jẹ́ gangan condition tí wọ́n fi fẹ́ ra wọn. Àwọn méjì wà tó jẹ́ wípé nítorí owó nítorí ìfẹ́ nítorí àdéhùn nítorí star òun náà fi fẹ́ ra wọn. Àbí nítorí ìràwọ̀ àbí nítorí nǹkan tọ́kọ yẹn ní tíyàwó ní òun náà fi fẹ́ ra wọn. Ìgbà tó bá wá dé pé wọ́n fẹ́ ra wọn wọlé tán tí gbogbo nǹkan yẹn bá wá tán tàbí tó fèdì kí ló kù tó máa ṣẹlẹ̀
ìfẹ́ tí ò sọ́líìdì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé àwọn méjèèjì fẹ́ra wọn ìfẹ́ máa túkà ohun tán rí kó tó di pé àwọn méjèèjì gbà pé àwọn fẹ́ fẹ́ra wọn tí ò bá sí mọ́ wọ́n máa túkà ìtorí ẹ̀ ló fi jẹ́ wípé tí n bá fẹ́ fẹ́ èèyàn téèyàn bá fẹ́ fẹ́ mi tó o bá fẹ́ fẹ́ ni tó o fẹ́ fẹ́ ẹ jẹ́ kó jẹ́ sọ́lídì fẹ́ wà láàrin ẹ̀yin méjèèjì tí ò ṣe pé fọ́ sára yín tí tọkọ-tìyàwó ò bá lè múra wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó ń bá ní serious passion fúnra wọn láti ilẹ̀ tí wọ́n bá fẹ́ra wọn wọlé nítorí condition kan condition tí wọ́n fi fẹ́ra wọn lé yẹn ló máa tú wọn ká o ló máa tú wọn ká èmi ò dẹ̀ fẹ́ ṣerú ẹ̀ Ọlọ́run má jẹ́ kémi rí bi mi ì tẹ́ lè advice èèyàn kéèyàn ṣerú ẹ̀ mi lè ẹ wo tribe kan wà lórílẹ̀‐èdè yìí in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó jẹ́ pé àdéhùn ni wọ́n máa fi ṣe wọ́n á fi ọmọ ọkùnrin àtọmọbìnrin wọ́n á fi wọ́n dọ̀rẹ́ tó bá fi wọ́n dọ̀rẹ́ tán wọn kì í ro àwọn ọmọ yẹn ò nífẹ̀ẹ́ ara wọn o wọn ò jọ gbé pọ̀ o wọn ò mọ̀ wà tọkùnrin ní wọn ò mọ̀ wà tóbìnrin ní o wọn á wá fẹ́ra wọn sílé ìgbà tó bá wá fẹ́ra wọn sílé tán èyí tó dẹ̀ jọkùnrin ẹ̀dẹ̀ mọ̀ kókò sọkùnrin tí ò ní ego nígbà tí ò sì fẹ́ bẹ́ẹ̀ ọkùnrin ò ní máa wálé déédéé obìnrin àti wọn máa rí pé irú kìlè lè ṣó máa ṣe ṣìnà kiri ni obìnrin dẹ̀ dájọkùnrin lọ ẹ̀sà obìnrin dájọkùnrin lọ obìnrin lè dúró fún wọn ọdún kan tọkùnrin ò ní gorí ẹ̀ ọkùnrin ò lè ṣerú ẹ̀ á lè ṣe lóṣù mẹ́ta á lè ṣe lóṣù mẹ́rin ibi tóbìnrin ti wá dúró lé tí ò fẹ́ ṣe ṣìnà káàkiri obìnrin á bẹ̀rẹ̀ sí ní mùmùkú máa bẹ̀rẹ̀ sí ní ṣeṣekúṣe káàkiri obìnrin náà tó bá lọ fi condition fi ọkùnrin àwọn dẹ̀ abandon ọkùnrin yẹn síbi kan ọkùnrin náà wá ṣe yálàyàlá káàkiri gbà tí ò sí ìfẹ́ tó tó láàrin wọn ẹ jọ o èmi ẹ lè ibi tí mo ti ẹ̀ ti wá bọ́rọ̀ ayé mi dé mo tóbi gan mo tóbi jù community mẹ́wàá ló wà lábẹ́ mi kò dẹ̀ lè jẹ́ mi tí mo jó lórí wọn ni màá ṣe yánmayànmá nítorí tọ́rọ̀ bá délẹ̀ tọ̀ èmi náà máa ń fọ̀rọ̀ lọ ẹ wo tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ti di ara ni ó lẹ̀ ṣe ní fún wa ní contract orin ẹ dì mú mi ò ṣe mi ò ṣe ẹ di 10 million mu ẹ di ilé mú ẹ di mọ́tò mu èmi ò dẹ̀ lè dọ́gbọ́n ṣe pé kí n dọ́gbọ́n gbà tí n bá dọ́gbọ́n gbà tán tèmi àti ẹ̀ bá fẹ́ra wọlé kí n wá lè dànù kí ni òkè ń tán àfọlá ọlọ́run. Saamu kò sí nǹkan tó ń pè ní àgbà tó jù báyìí lọ ọpọlọ yín ò ní wálẹ̀ ǹjẹ́ jẹ́ believe pé mi ò rú lọ báyìí rí ṣá torí pé ọmọ yẹn jẹ́ ẹni tó ṣoore fún mi rí yàtọ̀ sí pé ó jẹ́ family mi mo kàn wó pé mo fẹ́ múnú ẹ̀ dùn. ẹ fẹ́ fi emotion mi ta kite. no not that ẹ wo ẹ ṣá má bínú mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má bínú sí mi ibi tẹ̀ dẹ̀ mọ́rọ̀ lọ pé bóyá ẹni bá mi ṣoore mọ́ Saamu ẹ máa kọrin fún wa in fact pẹ̀lú irú enlightening tẹ fún mi gan sef 400,000 naira ló wà lórí contract tẹ fẹ́ sign. wọ́n ti sọ fún wa pé 400,000 lè fẹ́ fún wa àwọn ọmọ tá a dẹ̀ lọ kó wọ́n ti ń bá wa rehearse láti jọ́ màá bá yín increase ẹ̀ sí 1 million naira. ọ̀gá ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ fún yín ẹ ṣé gan ṣé ẹ ti marry. Yes, mo ti marry. ẹ lè túká o yes sir ṣé kì í ṣe condition lẹ fi fẹ́ra yín ẹ fẹ́ra yín jìnnà láti lẹ̀ ni ẹ ṣe kí ló tẹ̀ fún advice pé kí èmi fi condition fẹ́ yàn ẹ tiẹ̀ ti bẹ̀ mí ná ẹ jọ ẹ bá mi ṣòwò yẹn ń sìn no a lè ṣe ń sìn ó láwọn forms kan tẹ gbọ́dọ̀ sign so ọ̀dọ̀ secretary sáré lẹ ti máa sign ẹ but nǹkan tèmi tún fẹ́ ṣe èmi náà máa fún yín ní owó díẹ̀ ẹ pé account number ẹ fẹ́ fún mi lówó yes ẹ fẹ́ fún mi lówó fún ipa mi pé làmí lóye pé gbádùn mi every time ẹ ṣe ẹ pa account number 00 10 589 156 x ló bẹ̀rẹ̀ x for Ṣẹ́gun ló bẹ̀rẹ̀ orúkọ báńkì mi. okay kò dé transfer ńlá. Saamu mo ti transfer 100,000 sí i. láì lọ mú láì nídìí bí ó lọ fún mi ládìí kí ló fọ́ fún. gbogbo ẹ̀kan làmí lóye náà ni. ẹ ṣe. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí
fún wọn lówó wọn. Má gbowó mi ó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré.